ṣe rí àwa mùsùlùmí Ọ̀yọ́ state àwa ni rúlẹ̀ hákì látàǹkì sọ́nà àpọ̀wù àwọn alẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027 tó ẹ bá ti lọ yan ẹni tí kì í ṣe mùsùlùmí ẹ̀jẹ̀ tó wá dùn wá nìyẹn ẹ̀ lè rí support wa. Rúlẹ̀ hákì látàǹkì sọ́nà àpọ̀wù. ẹ wọ́n sáré. Ìlà táǹkì sọ́nà àpọ̀wù. ẹ náà gbọ́ ṣé ẹ mọ̀ pé mo sọ fọ́nà tí mo ń sọ owó ọ̀ràn mi. nísìnyí lọ́wọ́ sọ pé ààrẹ lọ́wọ́ ààrẹ ọ̀ràn mi ń ṣẹ́. ẹkú mọ tábìlì táàrẹ mú ọ̀dọ́. Alẹ̀ ti sọ. mo sì sọ. nísìnyí lọ́wọ́ sọ pé ìmọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn o Olúbàdàn ti pè kó tó dé bí rárá. Olúbàdàn bá mi sọ. bàbá ìmọ̀mọ̀ Ìbàdàn lọ́rọ̀ wọn ọ̀ràn mi. kódà má sọ pé ìmọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ gan ní sọ̀rọ̀ tó Ògbómọ̀ṣọ́ ọ̀ràn mi ń ṣe. Tọ́lá Yunus Olúṣínà Ayílára ló wá sọ̀rọ̀ yìí. Rúlẹ̀ hákì látàǹkì sọ́nà àpọ̀wù. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, Ògbómọ̀ṣọ́ kọ́ ló rán mi. Ìbàdàn ọ̀rán mi. Ẹnìkan kan ọ̀rán mi. Èmi ni mo jẹ́ kí ni o. Torí ẹ̀fọ́ bá fẹ́ bá yàn jà, èmi ni ọmọ abájà. Rúlẹ̀ hákì látàǹkì sọ́nà àpọ̀wù. Ọba Rúlẹ̀ Hákì ẹni tó lẹ́tọ̀ọ́ kó jókòó gẹ́gẹ́ bí gómìnà Ọ̀yọ́ state ní 2027 Mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́. Fàyínà lẹ́kọ̀tì àtàbí nàkùsì yìí. Gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá gbé ẹlòmíín lẹ̀ tí kì í ṣe mùsùlùmí ẹni ìyẹn ó ṣe tán nìyẹn láti fi ẹ̀tọ́ wa dùn wá ọlọ́run ó fẹ̀tọ́ tiẹ̀ náà dùn láti sánmọ̀. Wà látàrí sánà bọ̀rọ̀ ìpamọ́ parí ìsinmi ìgbà ọ̀nà aláhórísì. Ààrẹ ṣé mo wí dá? Ìyá kọ́mọ́lá. Ẹgbẹ́ orúkọ náà tóbi. Allahu akbar. Ààrẹ sọ pé mo wí dá. Ìyá kọ́mọ́lá. Torí bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí la fẹ́ ní candidate. Ẹgbẹ́ bí mùsùlùmí la fẹ́ ní candidate. Ìyá kọ́mọ́lá. Ẹgbẹ́ sí mùsùlùmí la fẹ́ ní candidate. Ìyá kọ́mọ́lá. Kí gómìnà má fún wa ní candidate tí kì í ṣe mùsùlùmí. Ìyá kọ́mọ́lá. Kí gómìnà fún wa ní candidate tó jẹ́ mùsùlùmí. Ẹ bá kàn wá yan nìkan pé ṣé bí mùsùlùmí náà ni bẹ́ẹ̀ kọ́ ó. Ni mo fi sọ yí pé fàṣàwìrì làbí ìbàn. وإن باب أمر عليك البراء فشاور النبي ولا تسجل. Mo pé kẹ́ ẹ tó yàn náà ẹ consult why. Ẹ jẹ́ mùsùlùmí tí ó tẹ́ a lọ́rùn. Ẹ bá bàbá wa Ààrẹ sọ̀rọ̀. Ẹ bá bàbá wa Olúbàdàn sọ̀rọ̀. Bàbá Adébútí gọ́ọ̀nà ìkan náà làwa àti wọn. Ẹ bá wọn sọ̀rọ̀. Ẹkùn tí wọn ó ṣí sílé ó tún ṣí síta. Bàbá wa Ìbàdàn Ìmọ̀ Ìbàdàn. Ẹ bá wọn sọ̀rọ̀. Bàbá wa Ìmáàmù Àgbà ní Bàràpá. Ẹ bá wọn sọ̀rọ̀. Bàbá wa Ìmáàmù Sẹ́yìn lókè Ògùn. Ẹ bá wọn sọ̀rọ̀. Bàbá wa Ìmáàmù Àgbà lọ́yọ̀ọ́. Ẹ bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ mi ọmọ wọn sọ̀rọ̀. Èyí tẹ́ ẹ ti bá wọn àgbàlagbà sọ̀rọ̀ ó ti tó wa.